púpọ̀ ẹja wọn gẹ̀rẹ́kẹ́jẹ́ lálẹ́ odò ẹ̀yin lọ́ máa fa ọ̀daràn kulikuli òkú tápà wọn aṣòwò sí lálẹ́ kọ́ ìyàwó ẹbẹ̀ sówó gbà peter babagu wọn ní ẹ̀mọ́ tutù owó àwọn níkà ẹ̀ tọ́jú afárá òyìn òtútù owó ti dọ́jà odò kọ́ afárá òyìn ti dọ́jà odò wọn gbogbo ìyá bẹ́ẹ̀ báwọn tutù owó bẹ́ẹ̀ bára afárá òyìn tani ó bá yín pẹ́lẹ́ yògìdó kẹ́ẹ̀tù sí tapá lálẹ́ kú ọ̀yà bàbá èèyàn tó bọ̀ pẹ́lẹ́ lògìdó kọ́ tó sì tapá lálẹ́ kú ọ̀yà ọwọ́ kan ṣoṣoṣoṣoṣo náà fi tu ọmọ bá ti fi kọjá létí omi ìwúlá fi tu amẹ́rẹ̀mí kú bàbá ọ̀pọ̀lá àtúwá sínú lẹ́ẹ̀. Sẹ́rí mo fẹ́ kú àní mo fẹ́ bodò ọ̀yà lọ mẹ́bí nítorí àzọkọ́ mo pẹ́ nítorí ẹ̀wù kọ́ sí bí nítorí ìsàsùn ẹja ni oníwòrán ìwò dára lùdọ̀ ọmọ kíkà tí ìsèkú pẹja wọn kéré kẹjà lálẹ́ wò.